ọmọ alárẹ̀ ẹ̀sùn mọ́bẹ́ kíwẹ̀ gbọ́ ìròyìn Ìjẹ̀bú Tùngbà FM 100.9 mú wa rún ẹnu lé ẹ̀wẹ̀ so ọmọ alárẹ̀ o ẹ̀wẹ̀ so ọmọ alárẹ̀ o ẹyẹ òrìṣà èyí fẹsẹ̀ kọ́. ẹ̀wẹ̀ so. wà ní jàre ẹ̀wẹ̀ so ìròyìn Ìjẹ̀bú ní ṣókíkọ onẹ́rìí wa léṣẹ́ rédíò Tùngbà 100.9 FM níta ló bí o Adeleke Kẹ́hìndé kọ́ onẹ́rìí oníròyìn wẹ́n o àjọ ẹ̀ṣọ́ elétò ààbò orúkọ títí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ka ìpínlẹ̀ Ondo sọ́fọ́ èèní pẹ̀mọ́ o èèní jìnnà tó rọ́wọ́n máa fi bẹ̀rẹ̀ sí ni mú ní ọ̀rọ̀ yan rí ọ̀wọ́n awakọ̀ ìjọba láti máa ṣe ẹ̀múlò ẹ̀rọ ìjẹ́fọ́ òdùwọ̀n eré sísá lójú títì rí nínú ọ̀wọ́n ọkọ̀ ìjẹ́fọ́ wọ́n ń ṣàmúlò orúwo títì márosẹ̀ ọ̀rẹ́ rí bí ní o ọ̀gá rọ̀ wọn òṣìṣẹ́ àjọ elétò ààbò orúwo títì ìjọba àpapọ̀ tẹ ẹ̀ka ọ̀rẹ́ ọ̀yẹn ọ̀gbẹ́ni Síkírù Alóńgẹ́ onẹ́kọ̀ọ́rẹ́ sọ̀rọ̀ ìdí mímọ́ lónìí lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nínú ọ̀rẹ́ ẹ̀kọ́ ó ṣàlàyé fọ ìdí pàtàkì tí wọ́n fi ṣetán láti fẹ́ gbèsè nẹ́kọ́ èsè náà láti fi mú ẹ̀ẹ́dínkù bọ ọ̀pọ̀ ewu jàǹbá ojúrú títí ojúnà márosẹ̀ nípasẹ̀ eré àṣàyéjù nírú títí náà Alóńgẹ́ kọ́ fi kàn rẹ̀ fọ tí ẹ̀rọ nẹ́kọ́ bá ti wà nínú ọkọ̀ ó sọ fọ ẹ túbọ̀ máa pèsè ààbò rí ọ̀wọ́n ìjẹ́fọ́ wọn wọ́pọ̀ tó ń ti jẹ́bí irun ìjẹ́fọ́ ẹ máa dẹ́kun wọn láti fífọ́ wọn sáré àsáré jù ní orúwo títí o. wọ́n dẹ́kọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó sọ fọ wọn ti ṣe àgbàrílẹ̀ wọn ònìyàn dúró wọn ajínigbé kọjígbé tìríye wọn tó 51 nínú àkànṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe yíká dédé ìpínlẹ̀ Ẹdó ọ̀nà ìṣí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó èṣí ọ̀gbẹ́ni Philip Ọ̀gbadù onẹ́kọ̀ọ́ ìṣàṣọ́nà orúwó ọ̀rọ̀ yìí lásìkò tí ó ń bọ́ wọn níròyìn sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ wo sọ́fọ́ nẹ́rin oṣù keje rí oṣù kẹsàn-án onẹ́rin wọn ṣe àgbàrúlẹ̀ wọn ònìyàn wé tí wọ́n ajínigbé kọ́ níbi wọ́n jí wọn gbé níbi wọ́n ti jẹ́ fọ́ wọn lásábò sí ní àdúgbò náà o wàá rí Ọ̀gbadù kọfí kọ́ rẹ̀ fọ ọwọ́n ònìyàn 252 ẹni afurasí tó ń fọ ọwọ́n ti fọwọ́ sí kó fi mú lásìkò tí ọwọ́n ṣe àkànṣe iṣẹ́ náà tó ń ti àlàyé fọ iná wọn ìwà ọ̀daràn iná lọ́kànjọ kọ̀ọ̀kọ́ bí ìwà ìjúnìyàn gbé ẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́ kùkù ìwà jàǹdùkú tó ń ti wà lọ iná sọ fọ ọ̀wọ́n ọ̀nì afurasí náà kọ́ tí wọ́n fi ọwọ́ sí kó fi kọ́ wù níwà ìjẹ́fọ́ èèbọ̀ òfin ìlú tó torílẹ̀-èdè Nàìjíríà mú bó ti rí èèyàn nípò ìṣokíkọ́ náà rọ bẹ́ẹ̀ gé o ṣókí ìròyìn Ìjẹ̀bú iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM níta lónìí bẹ́ẹ̀ lórúkọ Ọláyẹmí Àkànní ìjẹ́fọ́ nẹ́kọ́rẹ́ kóròyìn náà ló nẹ́kọ́rẹ́ mi Adeleke Kẹ́hìndé kọ́mísọ́nà ọ̀fẹ́ jí ká túbọ̀ mẹ́sù ìrọ̀wọ̀n aṣáájú ẹni kọ́lé túbẹ̀ kẹ́ni fún ìlú ìlérí ẹ̀mẹ́jú ṣe wọn ìlú ẹ̀kọ́ ẹ̀túbà ìlú ẹ̀túṣe ìlú máa tó pẹ́mẹ́ nínú ogun kòrò kó èsì kòrò náà bàrà ṣe dẹ́bọ́ tí kò dẹ́ ti porúkọ dà tí gbé ara ẹni variant data ẹ̀ máa mú wọ ẹ̀ máa mọ́ mi ẹ̀ máa mọ́ níkọ́ nínú ẹni o bó ṣe máa ń lẹ́yìn o tó àríwá o ire o kàbí.